ó ti pẹ́ tí mo ti ń wò pé bóyá kí n ṣàlàyé lórí iṣẹ́ yìí àbí kí n má ṣàlàyé lórí ẹ̀. Ó ti pẹ́ gan. Ṣùgbọ́n mo wá wò pé ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ wà yàtọ̀ sí àbámọ̀dá. Àbámọ̀dá wà lọ́tọ̀ o, àbámọ̀dá ó wà lọ́tọ̀. Ní àsìkò ìgbà kan ní nílùú wa, eégún kan wà ńbẹ̀ nígbà náà. Eégún kan ó wà ńbẹ̀ nígbà náà, ó sì ń jáde dòní o, ó rẹ̀ kó sì ń jáde dòní. Wọ́n ní dídín fún sáré o. Àwọn tó bá jẹ́ lórí orin tí mo kọ yìí, tí mo rọra sọ bí mo ṣe rọra sọ̀hún, wọ́n ti mọ eégún tí mò ń sọ. Àṣírí kan wà tí ó jáde láti nígbà náà, torí tí mi bá ní ìsìn, mo ti bá àṣírí náà pàdé ní ìsìn yìí tí mo sì bá pé ibi tó ti wá rè ó ti pẹ́. Àṣírí tí mò ń sọ̀rọ̀ ń pẹ́ yìí, mi ì mórúkọ tí mi ò bá fún, mi ì mórúkọ tí mo lè fún, torí pé kò sí àkọlé tá a fún tí ò bá mu. Ìdí ni wípé ìkan wà tí a máa ń lò tẹ́lẹ̀ tó jẹ́ pé tí àwọn bàbá wa láyé àtijọ́ tán máa fi ń ta epo, tán máa fi ń rọ epo, tó jẹ́ pé tí drọ́ọ̀mù epo kan bá wà nílẹ̀, drọ́ọ̀mù epo kan tó bá wà nílẹ̀, tán bá bu èjò ògùn yìí sórí drọ́ọ̀mù epo tí wọ́n dè, wọ́n ó gbọ́n epo ní ẹ̀ẹ̀méje nínú drọ́ọ̀mù yẹn kó tó tán. Wọ́n ó gbọ́n lẹ́ẹ̀méje. Ẹ lè sọ pé rọ́ ni, ṣùgbọ́n bó ṣe rí lèmi ṣe sọ̀hún. Wọ́n ó gbọ́n epo tí wọ́n máa gbọ́n ó di ẹlẹ́ẹ̀keje kí wọ́n tó gbọ́n délẹ̀. Ní drọ́ọ̀mù epo kan ni wọ́n bu kíní yẹn lé o tí wọ́n dé mọ́lẹ̀ o. Tán bá ti gbọ́n tán, wọ́n ó tún dé, yóò tún kún padà. Ẹ wá ní òṣogùn lẹ̀ Yorùbá, mọ̀ tàn mí ibi tó rìn dé ní o. Tó bá ń ṣe tí ò bá tí ì jẹ́, tó tí ì rèé tó jẹ́, àmójútó tó pọ̀ ni kó o tún kọ́kọ́ múra sí fún rẹ. Torí àṣírí eléyìí tèmi ń sọ yìí kọ̀ǹfàmù ni, kì í ṣe pé bóyá wọ́n ròyìn ẹ̀ pé kìíní kan, rárá o. Wọ́n rọ drọ́ọ̀mù epo méje ńbẹ̀ kó tó di pé yóò tán. Epo ni wọ́n fi ṣe tí mo rí, ṣùgbọ́n tó lè ṣe nǹkan yẹn ó lè ṣe nǹkan míì náà. Kì wá ṣiṣẹ́ yẹn gan ni mo wá fẹ́ sọ̀rọ̀ yìí lórí. Àṣírí kan wà tí mo bá pàdé. Àṣírí ó yàtọ̀ sí àbámọ̀dá tí wọ́n fi ń pe owó rárá o. Torí pé mò ń wá nǹkan, òun ni ìjọ máa wó rí. Àṣírí tí mò ń sọ yìí, àwọn oníkíní máa ń lò dáadáa, ṣùgbọ́n eléyìí tún yàtọ̀. Torí eléyìí tí wọ́n ń lò yẹn, táwọn ń ṣe yẹn, wọ́n máa padà finá sí kẹ́yìn ni. Èyí ẹ̀ ní finá sí, tẹ́ bá ti ṣètùtù ẹ̀, ó ní tẹ́ pa sí inú omi tẹ́ fi wọ́n. Ẹ jẹ́ ká wá ọ̀gá ààyè kan, ká wá kọ aláǹgbá kan. Ọ̀gá ààyè kan, akọ aláǹgbá kan, àwọn méjì ò ní fojú kanra o. Àwọn méjì ò ní fi ojú kanra o. Ọmọ tí ò tí ì bàlágà ní òrò aṣọ fún mọ́dì tí ó gun ọ̀gá, yóò gun tí ó kùnná. Ọmọ tí ò tí ì bàlágà ní ó gun aláǹgbá tí ó gun tí ó kùnná. Lọ́tọ̀ọ̀tọ̀ láì fojú kanra, láì ríra rárá. A wà dì pamọ́ sínú nǹkan kan. A wà wá àdódẹ. Mo fẹ́ kẹ́ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. A wà àdódẹ. Ṣé ẹ rí àdódẹ yìí? Taari pó lè gba méjèèjì, àdódẹ tó bá tóbi là máa ń lò.
tari kó lè gba méjèèjì. Adódẹ́ yìí á filẹ̀, á wà mú kinní àárọ̀ ọ̀gà, àárọ̀ tẹ́lẹ̀, àárọ̀ aláǹgbá tẹ́lẹ̀, àárọ̀ ọ̀gà lé lórí. Ṣé pé wọ́n ti gún tó ti kúnná, ṣùgbọ́n ní tútù àníwọ̀n bóyá ó kúnná àbí ò kúnná. Tó bá ti gbẹ á dì pamọ́ tí ó fi gbẹ, á wà máa fọwọ́ rún dáadáa, á wà rọ́ sínú kinní lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Tá bá ti rọ́ papọ̀, níjọ́ tá a bá ti rí n tí wọ́n ń pè ní irun àjà, n tán ń pè ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà láyé ìgbà yẹn tí ò sí mọ́ nísìnyí, ó sì wà, irun àjà sì wà dáadáa. Ẹ jẹ́ ká járọ̀ mi ní nǹkan tí mò ń sọ yìí. Ẹ jẹ́ ká mú irun àjà ààyè ká wá filé lórí. Ẹ jẹ́ àfìfìlà di àdó ìmú dáadáa o, torí yóò ṣe ìfín tí ó gbóná mọ́ wa lọ́wọ́ gan-an. A gbọ́dọ̀ jùlẹ̀. A sáré dé, tá a bá ti ju irun àjà sí, a sáré dé, a wá dì mọ́wọ́, a di fìlà, a fi fìlà yẹn gbà mú, kò gbọ́dọ̀ jábọ́. Yóò gbóná gan, tí ó jó wa gan, tí ó gbóná burúkú. Àṣírí tí mò ń sọ yìí, wàláì mo fi Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi mo fi búra lé lórí o. Tí ẹ bá gbé kinní síbì kan, bóyá ẹ gbé abọ́ kan sílẹ̀, tẹ́ wá fi owó sílẹ̀, tẹ́ wá da ètù lérí owó yìí, tẹ́ wá bò mọ́lẹ̀, wàláì yóò kún. Gbogbo àwọn sábà mi fẹ́ filẹ̀, ṣùgbọ́n ká fi mọ̀ pé kinní wà. Èyí tí wọ́n ń fi wí àkókò ṣe náà fi ń lu jìbìtì ó yàtọ̀ sí eléyìí o. Eléyìí tẹ́ ẹ bá ti rí, tó bá ti lẹ́yìn wákàtí mẹ́ta tẹ́ ẹ padà débẹ̀ tó ti ṣe, ẹ kàn bú kinní sí ni, kì í ṣe pé jìbìtì tàbí kinní rárá. Nítorí kí n fi àṣírí sílẹ̀ ni pé irun àjà ó sọ wọ́n lọ́dọ̀ títí wa, ṣùgbọ́n mo wá nǹkan ní ìjọba Àwórì, ọ̀pọ̀lọpọ̀ ló ní lọ́wọ́ nírun àjà yìí. Àṣírí tó dájú ni, tó dájú gan làṣírí tí mò ń sọ yìí. Ntẹ́yìn ò wá léyìn ò kì í rí o. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. 08061408254 09072793348. ọ̀pọ̀lọpọ̀ ó máa wò pé kí ni ọlọ́gbẹ́ ńlá fi sílẹ̀ yìí, bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe sọ. Ẹ rí pé mo búra lé lórí. Àṣírí tó jẹ́ dọ̀la ni, àṣírí tó jẹ́ di ọ̀la ni làṣírí tí mo ra mẹ́nu bà wẹ́rẹ́ yìí. Ní ìmọ̀jọ́ tí màá tó post ẹ̀ o, ṣùgbọ́n mo ṣàṣe pamọ́ pé níjọ́ tẹ́bí bá bó ṣe jẹ́ nù, tẹ́bí bá pa ọ̀rọ̀ yóò jáde síta. Ní ìmọ̀jọ́ tí ń post ẹ̀, mo ṣàṣe pamọ́, ṣùgbọ́n àṣírí tó jẹ́ ni o. Ọlọ́run ràn wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ní 08061408254 WhatsApp number wa ní 09072793348 WhatsApp number wa ní méjèèjì WhatsApp number ní. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, lélẹ̀ tó ní ìbéèrè nínú, ẹ mẹ́sẹ̀jì wa, á reply yín. Mo sì jẹ́nu mo kí wa o. Ẹ ṣé púpọ̀.